Mondew TV, showcasing African entertainment. الحمد لله وكفى والصلاة والسلام على النبي المصطفى وعلى آله الصفا وعلى أصحابه أهل الوفا. adúpẹ́ fún Ọlọ́run, ìkẹ́ ìgẹ̀ kó máa bá aláyé lọ́run ànábì Muhammad, kó máa bá àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀. Ìkẹ́ náà kó máa máa lórí àwọn nìkan, kó máa bá gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run àti gbogbo àwọn àlùmà, gbogbo àwa jàmáà lọ́kùnrin àti ní obìnrin. Ìkẹ́ náà kó máa bẹ́ni kọ̀ọ̀kan wa gbé. A kí gbogbo wa kú òǹgbẹ, a kú iṣẹ́ ọrẹ, a kú iṣẹ́ ládá. Ọlọ́run kò ní dùn wá ní ládá rẹ̀. Ọlọ́run á gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa. Wala la ilaha illallah. A kí wa káàbọ̀ sí ilé iṣẹ́ wa Mondew TV, léyìí tó já sí pé kò sí irú rẹ̀ ní gbogbo àgbáyé. Kò sí irú òṣùpá náà, kò sí irú òṣùpá tí ó mọ́lẹ̀ títí tí ó wà dàbí òṣùpá. Ọlọ́run kó mọ́ṣà wọlá nàbà Muhammad. Mondew TV, ọlọ́run tó máa nílọ síwájú sí, ọlọ́run jẹ́ kí òkìkí rẹ̀ kó máa nílọ síwájú. Wala la ilaha illallah. À ń bẹ lọ́run àánú fún gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n wà ní ilé iṣẹ́ náà tí a jọ ń ṣiṣẹ́ lápapọ̀. Ọlọ́run kó má ṣàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Bákan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé àti lẹ́yìn odi, ní gbogbo agbègbè tẹ́ẹ̀ tí ń gbọ́ wa, tẹ́ẹ̀ tí ń wò wá, àánú ọlọ́run, ìbùkún ọlọ́run, ọlọ́run jọ̀ọ́ máa bá yín gbé. Ẹ ṣáà máa yí kúrò nígbà kọ̀ọ̀kan, ẹ máa subscribe. Owó tẹ́ẹ̀ máa fi subscribe ọlọ́run ò ní fi wọ́n yín. Ẹ̀kọ́ tẹ́ẹ̀ ń rí nínú ilé iṣẹ́ wa, tẹ́ẹ̀ fi ń wò wá, tẹ́ẹ̀ fi ń gbọ́ wa ní gbogbo ìgbà, ọlọ́run ò ní dùn yín ní ládàá rẹ̀. Wala la ilaha illallah wala Qur'anil azim. Èmi náà ni ọmọ yín, olólùfẹ́ yín, Al-Imam Yusuf Abdulaziz. Òun náà ni a tún dé sí etí ìgbọ́ yín lénìí. Ọlọ́run kó má ṣe san wá ní ẹ̀san oore. Èyí tí a tún fẹ́ bára wa sọ̀rọ̀ lénìí, ọlọ́run má ṣe ní ìbálẹ́jọ aburú fún wa, kọ́lọ́run kó gbà ní ìbádà fún wa. Wala la ilaha illallah. Pẹ̀lú ògo ọlọ́run ní èní, a bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé inú oṣù Al-Qur'ani la wà, inú oṣù Ramadan. Òun náà ni ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ fún káríọlá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. A bára wa sọ̀rọ̀ nípa tí ń jẹ́ Al-Qur'ani gan. Fadilun shuguli bi tilawatil Qur'ani. Ọlá tí ń bẹ níbi kéèyàn máa ka Al-Qur'ani nínú oṣù Ramadan tá a wà yìí àti nígbà tí Ramadan bá tún lọ. Kí ni ọlá àti ọlà, kí ni oore tó wà níbẹ̀, kí ni àlùbáríkà tó wà níbẹ̀ tí èèyàn bá ń ka Al-Qur'ani nínú oṣù Ramadan àti nígbà tí Ramadan bá tún lọ. Òun náà ni a fẹ́ bá wa sọ. Al-Qur'ani tí ọlọ́run fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bismillahir rahmanir rahim. Innal ladhina yatluna kitaballahi wa aqamus salata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyya yarjuna tijaratan lan tabura. Sadaqallahu mawlana al-azim. Ọlọ́run ní àwọn kan bẹ, alladhina yatluna kitaballahi, tí wọ́n máa ń ka ọ̀rọ̀ àwọn ọlọ́run, tí wọ́n máa ń dúní mọ́ bí wọ́n bá fẹ́ ṣàdúrà, máa fa Al-Qur'ani bẹ lóhùn. Wọn bá tó bá mọ̀ ń bẹ̀, Al-Qur'ani náà ni. Kódà bó jẹ́ Suratul Fatiha nìkan, Al-Qur'ani náà ni. Tó bá wá wí tán, tó wá ṣàdúrà Yorùbá, bó bá ti mọ̀ fi Fatiha kan nílẹ̀, Al-Qur'ani náà ni. Bó jẹ́ Suratul Nas, Al-Qur'ani náà ni. Tó ká dúní mọ́ Al-Qur'ani kíkà. Ọlọ́run ní àwọn tí wọ́n bá ń ka Al-Qur'ani, tí wọ́n á máa fi ṣàdúrà, tí wọ́n á máa fi ṣe agbára wọn, tí wọ́n á máa fi bẹ lọ́hùn nínú àwẹ̀ Ramadan àti nígbà tí Ramadan bá tún lọ. Wa aqamu salata, tí wọ́n tún wá ń kírun pẹ̀lú ẹ̀ nínú àwẹ̀ Ramadan láwa yìí. Ká máa gbìyànjú kí wákàtí márùn-ún wa kó máa pé, ká máa gbìyànjú ká máa yan àwọn náfìlà. Wa anfaqu mimma razaqnahum. Ọlọ́run ní kò tún wá fi mọ nírun nìkan, ó tún wá ń ná ìtọ́lọ́run fún lágbára, ó tún wá ń ná, ó tún fi ń dá sí tọ́lọ́run, ó fi ń dá sí tànábì Muhammad. Nínú téèyàn ní kápá lé lórí, òun lówó wà, òun náà làlàáfíà, òun ni làákàyè wà, òun ni ìmọ̀ wà. Tó gbogbo téèyàn bá ní lágbára, kéèyàn fi ṣe tọ́lọ́run, kéèyàn fi ṣe tànábì Muhammad nínú àwẹ̀ Ramadan yìí látara Al-Qur'ani. Bákan náà ọlọ́run ní sirran wa alaniyan, kó ṣe é ní kọ̀kọ̀, kó sì tún ṣe é ní gbangba. Pé ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀, oore wà fún, ládàá wà fún nínú àwẹ̀ Ramadan. Àbí nígbà tí Ramadan bá tún lọ, èèyàn ń ṣàánú àwọn èèyàn, èèyàn ń ṣe oore ní kọ̀kọ̀,
Ànábì ní ká ṣe oore kí a má jẹ́ kí etí kejì ó gbọ́, ká má jẹ́ kọ́wọ́ kejì ó mà, òun náà lóore tó lálùbáríkà jù. So nínú àwẹ̀ Ramadana ká ṣe àánú tó jẹ́ sí pé a sàn ẹrú Ọlọ́run ni, ẹrú Ọlọ́run ni. Irú ètò tá à ń sọ yìí náà nìsín kí a fi owó bá a dá sí, kó fi gbogbo tó ní lágbára, ẹ fáwọn èèyàn Mákà, ẹ fáwọn èèyàn nílẹ̀, ẹ fáwọn èèyàn lálùkùránì, ẹ fáwọn èèyàn ní tẹ alùkùránì, mọ́ṣáláṣí tí yà ń jẹ tí nǹkan tí wọ́n nídìí nǹkan bẹ̀, kí ni nǹkan tí wọ́n nídìí ń bẹ̀, nǹkan báyìí ni ó yẹ bá wa fún wọn. Bẹ́ẹ̀ 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 ní nǹkan tọ́lọ́run fún wa ní kápá nínú gbogbo tá a ní. Ọlọ́run tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀ ní gbangba, yarjuna tijaratan lan tabura. Ọlọ́run ní irú àwọn ẹni bẹ́ẹ̀ èrè tí ò ní tán, ládá tí ò ní tán, òun lásán fún irú àwọn ẹni bẹ́ẹ̀. Jàmáà lọ́kùnrin àti lóbìnrin, ẹ̀rí oore tó wà nínú alukùránì. Alukùránì la kà fún wa yìí. So kí wọn bá tún wá dún ní mọ tíyàn mú lágbára, tíyàn fi ń ṣàdúà, tíyàn fi ń bẹ lọ́hùn lọ́sàn-án lóru, kò sí ogun náà. Alukùránì tọ́lọ́run fi rán Nabi sallallahu alayhi wa sallam, Ọlọ́run ní law anzalna hadha al-Qur'ana ala jabal lara'aytahu khashi'an mutasaddian min khashyatillah wa tilka al-amsalu nadribuha lin-nas la'allahum yatafakkarun. Ọlọ́run ní alukùránì tá fi ránṣẹ́ sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kò sí bùkátà náà láyé, kò sí nǹkan náà láyé téèyàn bá fi alukùránì dojúkọ yóò bí àbùkátà náà ni. So téèyàn bá ń fi alukùránì ṣàdúà, tí wọ́n bá àwọn àfáà ń fi alukùránì bẹ lọ́hùn fún yàn, tí nǹkan yẹn ò bá ti yàtọ̀, wọ́n ní kéèyàn mọ́ra sí astaghfirullah, kéèyàn máa wá foríjì, bóyá ẹni yẹn ẹ̀ṣẹ̀ kan ní ń dì lé gbígbà àdúà yẹn. So kò sí nǹkan náà láyé téèyàn bá fi alukùránì dojúkọ tí ò ní yanjú fún yàn, yóò yanjú ẹ̀ tán. Ọlọ́run ní alukùránì dàbí ó wá fi ṣàpèjúwe pé òkè tá a rí yẹn bó ti lágbára tó, àwọn òkè ńláńlá táwa náà mọ̀ pé ní Kilimanjaro, àwọn òkè Olúmọ, bó ti lágbára tó yẹn, Ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni a ṣe fi alukùránì ṣàpèjúwe tó jẹ́ sí pé bùkátà náà bó ti tó tá a rí pé òkè yìí nǹkan tó lágbára ni, ó fẹsẹ̀ múlẹ̀ nǹkan kan ò lè wo. Ọlọ́run ní alukùránì yóò yanjú ẹ̀, òkè yóò kú dànù bí èlùbọ́. Bẹ́ẹ̀ náà ni bùkátà tá a rò pé kò lè ṣeé ṣe, kí ni wọ́n ń rò, kí ló fẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ọmọ ni wọ́n fẹ́ bí, owó ni wọ́n fẹ́ ní, àgbéga ni wọ́n ń wá, ẹ̀mí gígùn ni wọ́n ń wá, àlàáfíà ni wọ́n ń wá. Kí ló lérò pọ́lọ́hun ò lè ṣe tí wọ́n ń wá? Falkùránì béèrè, falkùránì bẹ́lọ́hun nínú oṣù alkùránì láwà tí ṣe Ramadana. Sádi Ọlọ́run látara alkùránì pé àwọn ẹni Ọlọ́run tí wọ́n mọ orúkọ tí alkùránì jẹ́ kí wọ́n bẹ́ sá alkùránì, bùkátà náà ó sì bíyá. Ní àwọn àdìkárù tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ tó ní ká fi bẹ òun, gbogbo àwọn nǹkan yìí tá a bá lè ṣe, tá a gbìyànjú ṣe, Ọlọ́run ní alukùránì yóò bí ẹ̀ fún wa. So kò sí ní téèyàn ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ní ṣe, àfi tí ò bá tí ì sínú àkọọ́lẹ̀ wa. Kódà ní tí ò bá sínú àkọọ́lẹ̀ tó bá fọ alukùránì bẹ́, Ọlọ́run á máa yí padà, tí yóò sọ yí pé kí nǹkan yẹn yí padà, bóyá nǹkan tí ò fẹ́ ni, tí ò dùn mẹ́, Ọlọ́run á fọ alukùránì yí padà, yóò sì yí padà sí nǹkan tí wọ́n fẹ́ ni dáadáa. So kò sí òkè ìṣòro náà láyé tí ń bá wa fínra tó jẹ́ sí pé alukùránì ò lè yanjú fún wa. So ẹja dún ní mọ́ alukùránì láti máa fi bẹ Ọlọ́run, láti máa kà á, láti máa fi ṣàdúà ní gbogbo ìgbà wa, ká mú ní agbára. Ẹ̀rí ẹjẹ́ ń sọ fún wa nínú agbára tó wà nínú alukùránì tó fi yàtọ̀ sí gbogbo òwe. Tí kankan bá ń ṣe ẹ́, ìwọ tó bá ní English Quran àbí tó bá ní Quran Yorùbá, ìwọ kan gbé alukùránì tó bá ti gbé kan síbì kan bẹ̀, ọ̀gangan bí tó bá ṣí ń bẹ̀ náà ni nǹkan tí ń ṣe ẹ́ yóò máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú ààyè tó bá ṣí yẹn, lórí bùkátà tó lérò pé kò lè bíyá, lórí ìrònú tí ń bẹ lára rẹ, yóò dẹ̀ máa ṣe alukùránì ó máa ṣe wáàsí fún ẹ pé kì í ṣe orí tiẹ̀ nìkan ló ti bẹ̀rẹ̀. Àwọn ẹni ìṣáájú tí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí, Ọlọ́run ti bí ẹ̀, Ọlọ́run ti yanjú ẹ̀ fún wọn, ó ti padà dùn wọ́n nú. So nínú special book tí alukùránì jẹ́ nìyẹn. So ẹ já mú alukùránì lọ́kùnkúndùn jàmáà, ká má fi ṣeré nínú oṣù ẹ̀ láwa yìí àti nígbà tí Ramadana bá lọ. Ẹ já mú alukùránì ní olùgbáralé, ká mú alukùránì ní agbára wa. So Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní majtama'a qawmun fi bayti min buyutillah. Àwọn èèyàn kan wọn à ní kójọ nílé Ọlọ́run àbí níbì kan kí wọ́n wá kójọ, yatiluna kitaballah, wọ́n wá ń ka alukùránì, wọ́n fi ń ṣàdúà ni àbí wọ́n fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wọn. Wa yatadarasunahu baynahum, wọ́n wá fi ń ṣe ẹ̀kọ́ fúnra wọn, illa nazalati alayhim sakina. Ànábì ní Ọlọ́run máa sọ ìfọ̀kànbalẹ̀, yóò máa sọ kalẹ̀ fún gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ̀rí jàmáà lọ́kùnrin àti lóbìnrin, ẹ wo oore tó ń bẹ fún wa níbi kéèyàn máa ka alukùránì,
bóyá òun dà kà níwọ̀n nìkan ni àbẹ́ wà níbi tí èrò ti pọ̀ tí wọ́n ẹ ti jọ ń kà àbí ń bi wọ́n tí wọ́n ti fi ń ṣe wáàsí ní tafsiri Ànábì ní sallallahu alayhi wa sallam illa nazalati alayhimus sakina ọlọ́run ó sọ ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ó sọ kalẹ̀ sáàrin àwọn èèyàn bẹ́ẹ̀ wa gashiyatu umur rahma Ànábì ní sallallahu alayhi wa sallam kò tún mọ níbẹ̀ o ẹlẹ́ẹ̀kejì àánú ọlọ́run yóò máa bá wọn wọ́n ka alukọ̀ránì níwọ̀n nìkan fi ń ṣàdúà ó wà níbi tí wọ́n ti ń ṣe tafsir alukọ̀ránì àbí níbi tí wọ́n ti ń sa alukọ̀ránì tí wọ́n fi ń ṣàdúà wa gashiyatu umur rahma àánú ọlọ́run yóò mọ bòyàn dàrú tí èèyàn bá ti ráàánú ọlọ́run kí ló tún kù àfọláyè yìí àfi bẹ̀wọ̀ ọlọ́run gbogbo ń tà ń fẹ́ pátá ní mo fẹ́ wa ọlọ́run bá wa fẹ́ mo kọ̀ wa ọlọ́run bá wa kọ̀ in tí ń dùn wá lọ́kàn tá a lè bọ́mọ la kejì sọ ọlọ́run bá wa fa alukọ̀ránì yanjú ẹ̀ wọlá ní oṣù alukọ̀ránì tá a wà tí í ṣe ramadana ọlọ́run bá yanjú ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ ká ráàánú gbà lórí ọmọ wa jẹ́ ká ráàánú gbà lórí iṣẹ́ wa jẹ́ ká ráàánú gbà lórí bísínẹ́sì wa jẹ́ ká ráàánú gbà lórí ọkọ wa jẹ́ ká ráàánú gbà lórí àwọn ìyàwó wa jẹ́ ká ráàánú gbà lórí àwọn olólùfẹ́ wa àánú ọlọ́run má jẹ́ ó fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan wala la ilaha illallah má wa náà di promise land jẹ́ káwa náà láṣeyọrí wala la ilaha illallah ànábì ò tún wá dá dúró látara kí ni ẹ̀kọ́ tá à ń sọ òun náà ni alukur'ani kíkà ká dúnímọ̀ alukur'ani kíkà ànábì ní àkọ́kọ́ ń bẹ àánú ọlọ́run ìfọ̀kànbalẹ̀ yóò máa sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ń ka alukur'ani téèyàn fi ń ṣe ẹ̀kọ́ láàrin ara wa àbẹ́yàn ń sá téèyàn fi ń ṣàdúà ẹlẹ́ẹ̀kejì ń bẹ àánú ọlọ́run ó máa bá àyàn gbé ìfọ̀kànbalẹ̀ ó máa bá àyàn gbé ẹlẹ́ẹ̀kẹta wà á fati humul malaika àwọn màláìka ó máa rọ kiri káàyàn gbogbo agbègbè téèyàn bá wà wọ́n máa rọ kiri ká rẹ̀ inú ilé tí alukur'ani bá wà wọ́n máa rọ kiri ká rẹ̀ àwọn màláìka ni wọ́n máa ṣọ́yàn níbi ọ̀rọ̀ níbi jíjẹ níbi ìrìn lọ́sàn-án lóru wọn àwọn màláìka ọlọ́run wọn máa ṣọ́yàn ẹ̀rí oore tó wà nínú kéèyàn dún nímọ̀ alukur'ani ní kíkà oore tó wà níbi kéèyàn fi alukur'ani ṣe agbára àti ìpìlẹ̀ rẹ̀ òun náà nìyẹn eléyìí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àdìsí táǹkà yìí wa zakara umallahu fi man indahu sallallahu alayhi wa sallam ọlọ́run fúnra ara rẹ̀ anábì ọlọ́run ó tún wá máa rántí ẹni bẹ́ẹ̀ àbáwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ń fi alukur'ani tí wọ́n bá fi ń ṣe oúnjẹ wọn tí wọ́n fi ń ṣe omi wọn tí wọ́n fi ń ṣe gbogbo ètò ìgbésí ayé wọn ọlọ́run máa rántí wọn lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́ bá ti rántí yàn jẹ́mọ́ kí ló kù ọ̀rọ̀ yóò mọ bọ́ sí rọrùn ni bí èèyàn bá rí ọ̀tá kan níbi iṣẹ́ ni àbí níbi business àbáwọn alátakò àbáwọn enviness jẹ́ pé ó ṣẹ̀ wọ́n ò rò wọ́n kàn máa bínú ẹ̀ náà ni fúnra ọlọ́run ni ó mọ̀ ṣe kí ni ó mọ̀ jẹ wọ́n yà wọ́n ṣá ti dún ní mal Qur'an wọ́n ṣá ti gbé al-Qur'an mu ní kíkà kó sì máa fi ṣàdúà kó máa fi bẹ̀ lọ́hùn so ọlọ́run kó má ṣá wọlé al-Qur'an ọlọ́run kó má ṣá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa gbogbo òkè ìṣòro tí ń bẹ ẹnì kọ̀ọ̀kan wa fínra tí ń bẹ ẹnì kọ̀ọ̀kan wa jà tá a lè bá àyàn kankan sọ ọlọ́run wọlá ní oṣù al-Qur'an tá a wà tí ṣe Ramadan wọlá bára wa tó ti di àṣẹ tá a bẹ̀rù wọ ọlọ́run àrí sójà kan tó dó síwájú wa pé tó o bá gbàwẹ̀ máa hàrẹ́ sí ẹ máa mú ẹ lọ báràkì máa fìyà jẹ kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n a gbà pé wọ ọlọ́run ló kọ̀máǹdì wa pé ká gbàwẹ̀ a sì ń gbàwẹ̀ náà a sì tẹ̀ lọ́rọ̀ rẹ̀ tí í ṣe al-Qur'an ọlọ́run wọlé ẹ̀yìn òní náà wọ́n ṣe àbíyá bùkátà ẹnì kọ̀ọ̀kan wa fún al-Qur'an ọlọ́run fi bíyá bùkátà ẹnì kọ̀ọ̀kan wa mo fẹ́ wọ ọlọ́run bá wa fẹ́ ọlọ́run mo kọ̀ wa ọlọ́run bá wa kọ̀ wala la ilaha illallah gbogbo bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ọlọ́run bá bòróró òtúra sí wala la ilaha illallah wala Kùránì bá wa ń fagilé wala Kùránì bá wa ń fagilé gbogbo ìṣòro ayé àwa wala Kùránì bá wa ń fagilé wala Kùránì kó tó wà lọ́wọ́ wala Kùránì kó tó wà lọ́wọ́ wala Kùránì wá gbé wa ga wala Kùránì wá gbé wa ga gbogbo kòtòkòtò ayé àwa wala Kùránì kó tó wà lọ́wọ́ gbogbo kòtòkòtò ayé àwa wala Kùránì kó tó wà lọ́wọ́ ọlọ́run afọlá al-Qur'ani bẹ́ẹ̀ gbogbo kòtòkòtò ayé wa ọlọ́run mọ́ṣáájú tó jó ṣẹ́kù fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo tí ń dùn wá lọ́kàn àti gbogbo ibi tẹ́yẹ̀ tí ń gbọ́ wa lẹ́yìn olólùfẹ́ wa àti ní àtẹ̀yìn ọlọ́run mọ́ṣáájú sọ́ di dùnú fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run fọ al-Qur'ani ọlọ́run fi yanjú ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ولا لا إله إلا الله ولا بسم الله الرحمن الرحيم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين يا عزيز يا غفار
ya rabbal alamin ká ṣe amina ọlọ́run kó mọ́ṣá wọlá al-Qur'an ọlọ́run sáyẹn sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wala la ilaha illallah. ẹ ṣáà ti gbìyànjú owó tẹ́ ẹ máa fi subscribe tẹ́ ẹ máa fi wo Muideen TV ọlọ́run ò ní fi wọ́n yín ọlọ́run ò ní fi wọ́n yín ẹ máa subscribe ní gbogbo ìgbà ẹ máa wo ilé iṣẹ́ wa tẹ́ ẹ bá ti ń wò ní tí ó máa dùn yín ní tí ó máa fi yín lọ́kàn balẹ̀ òun náà lẹ́ẹ̀ máa gbọ́ nílé iṣẹ́ wa wala Qur'anil azim. èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Al-Imam Yusuf Abdulaziz òun náà ni a ti ń bára wa sọ̀rọ̀ látàárọ̀ a pè wá ní pé tọ́lọ́run ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin ọlọ́rọ̀ ẹ bá dá sí tọ́lọ́run ẹ bá dá sí tànẹ́bà Muhammad nílé iṣẹ́ wa ẹ pè wá lẹ́yìn ètò ọlọ́run abẹ́ọ́ owó tẹ́ ẹ mú tẹ́ ẹ fi ń dá sí tọ́lọ́run ní gbogbo agbègbè tẹ́ ẹ wà àti èyí táwa náà ń pè yín yìí náà ọlọ́run ò ní jẹ́ kówó náà tán ọlá yín ò ní parun ọlá Qur'anil azim. ẹ pè wá sórí nọ́mbà wa 08039447149 tàbí 09092309949. ó bá dẹ̀ jẹ́ chaati náà ni ẹ fẹ́ whatsapp wa ẹ chaati wa pẹ̀lú ògo ọlọ́run á dá yín lóhùn á tọ́ yín sọ́nà ọlọ́run kó má ṣàwà pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́run á tún máa tẹ̀síwájú nípa ọlá tí ń bẹ fún alukur'ani téèyàn bá ń ka alukur'ani àti pé bóun ló ṣe yẹ ká ka alukur'ani bóun ló ṣe yẹ ká gbọ́ yé á máa tẹ̀síwájú lórí ẹ̀ síwájú sí i fún wa ọlọ́run kó má ṣàṣẹ nìkọ̀ọ̀kan wa lẹ́sàn-án rí èyí tá a gbọ́ lónìí ọlọ́run kó gbà ní ìbádà fún wa kó má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa ọlá la ilaha illallah. lókè lókè la ó máa lọ lókè lókè la ó máa lọ gíga gíga la ń wò ṣùpá lókè lókè la ó máa lọ. Muideen kò ní wálẹ̀ láyé kò ní relẹ̀ ọlọ́run jẹ́ wa máa ní lọ síwájú àti gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ ń bẹ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ọlọ́run jẹ́ kẹ́ ẹ máa ní lọ síwájú wala la ilaha illallah. àpàdà sí aburú òní kàn yín aqulu qawla hadha astaghfirullah li wa lakum subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin. Muideen TV, showcasing African entertainment.